Ẹ̀kálẹ́ àkùṣe látòrọ̀ Ìdùmarè yóò dé ìgbìyànjú aládé ìrìnàṣàlẹ̀ tó jù wọ̀nyí láti lè ṣe NT Ìjẹ̀bú Òde Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn ẹgbọ́rọ̀ yìí náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Godwin Akpabio ti rọ àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà láti lo ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ èérú àti àkókò lẹ́ǹtì láti fi gbàdúrà ìrònúpìwàdà àti ìrẹ̀lẹ̀. Nínú àtẹ̀jáde kan láti ọwọ́ olùrànlọ́wọ́ pàtàkì ní ìròyìn àti ìpolongo SM Eyimbo, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tún pe àwọn mùsùlùmí láti lo oṣù mímọ́ Ramadan láti fi gbàdúrà fún àlàáfíà orílẹ̀-èdè yìí. Akpabio tún rọ àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí láti lo àkókò mímọ́ yìí láti fi wá ìtọ́ni Ọlọ́run, bíbèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, fífi ìfẹ́ hàn àti fífi àtìlẹ́yìn hàn, kí wọ́n sì fi àyè gba àlàáfíà láàrin ìlú. Ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ṣe ìdánilójú pé àwọn asòfin yóò máa tẹ̀síwájú nínú ṣíṣe ìgbélárugẹ àlàáfíà, ìṣọ̀kan àti ìfaradà láàrin gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti ṣe àtẹnumọ́ ìdí pàtàkì tí àwọn kìrìsìtẹ́nì ṣe gbọ́dọ̀ yà kúrò nínú ẹ̀ṣẹ̀ kí wọ́n sì súnmọ́ Ọlọ́run. Èyí ni ohun tí àwọn ìránṣẹ́ Ọlọ́run fi ẹnu kò lé lórí níbi ìmúṣẹ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ èérú mímọ́ ní ìlú Ọ̀yọ́, níbi tí àwọn onígbàgbọ́ ti kóra jọ sí ilé ìjọsìn láti sàmì àkókò ìbẹ̀rẹ̀ lẹ́ǹtì. Fúnkẹ́ Àmọ́lé jábọ̀ ìròyìn, ẹgbọ́ròyìn náà síwájú sí i. Ogójì ọjọ́ ó jẹ́ àsìkò láti gba àwẹ̀, gbàdúrà àti láti fún àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ. Bí ìṣera ẹni ṣe bẹ̀rẹ̀ ni a rí àwọn ọmọlẹ́yìn Kristi pẹ̀lú eérú iwájú wọn, léyìí tó túmọ̀ sí títún agbára ẹni ṣe àti ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Àwọn òjíṣẹ́ Ọlọ́run nílùú Ọ̀yọ́ ṣàlàyé lórí pàtàkì ìsìn eérú, tí wọ́n sì ṣàtẹnumọ́ rẹ̀ pé ó jẹ́ àmì ìràpadà àti títẹ̀lé òfin Ọlọ́run. Wọ́n sọ síwájú ìdí tí ó fi pọn dandan fún àwọn onígbàgbọ́ láti ní ìpinnu ọkàn kí wọ́n sì takété sí ẹ̀ṣẹ̀. Yìí ohun tí Ọlọ́run pè wá sí ní ìkíní, ó pè wá sí ìrònúpìwàdà. Èkejì, ó pè wá láti tún agbára wa ṣe nínú ẹ̀mí. Ìkẹta, ó pè wá kí a lè ní ìdápadà ìmúbọ̀sípò nínú ẹ̀mí. Kìrìsìtẹ́nì àti mùsùlùmí tá a sì jọ wà ń bí, àwa ní iṣẹ́ wa pọ̀ jù. Ẹ wo ohun tí Ọlọ́run ṣe ní àkókò yìí tí àsìkò àwẹ̀ àwa méjèèjì tó wà papọ̀. Kì í ṣe iṣẹ́ àwọn lèmọ́mù, kì í sì ṣe iṣẹ́ àwa bíṣọ́ọ̀bù. Ó wu Ọlọ́run. Tí Ọlọ́run bá sì ń ṣiṣẹ́ rẹ̀, a lè sọ pé ó kàn ṣèṣì ni. Kò sí èṣì lọ́dọ̀ Ọlọ́run. Ó ní nǹkan tí Ọlọ́run fẹ́ fi sọ fún wa. Ó sì dá èmi lójú pé Ọlọ́run fẹ́ kí a ronú pé ní àsìkò yìí bí Nàìjíríà ti rí, tí ò wu ẹnikẹ́ni tí orí rẹ̀ bá pé o, kò wu ẹnikẹ́ni, ó yẹ ká jọ ṣiṣẹ́ papọ̀, ká wà ní àlàáfíà, ká wà ní ìrẹ́pọ̀. Àwọn onígbàgbọ́ kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí ká tẹ̀lé ìlànà tí Ọlọ́run fẹ́, ká fi ìfẹ́ hàn síra wa, ká sì gbé ìgbé ayé òtítọ́. Wọn kò ṣàìrọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lo àsìkò ọ̀hún fún àdúrà ìṣọ̀kan àti ìtẹ̀síwájú ilẹ̀ wa. Láti ìlú Ọ̀yọ́, Fúnkẹ́ Àmọ́lé ló ń jábọ̀ fún iléeṣẹ́ NT. Ní àkókò tó sọ̀wọ́n báyìí tí àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí bẹ̀rẹ̀ àkókò ìjọsìn mímọ́ pẹ̀lú ìmúṣẹ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ èérú àti ìbẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan, Káyọ̀dé Ọládòsù jábọ̀ ròyìn pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn olórí ẹ̀sìn ní rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa gbé nínú ìwà mímọ́, ìgbé ayé àlàáfíà àti gbígba àdúrà fún ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà ní àkókò mímọ́ yìí. Ọ̀kan lára àṣà ọjọ́ tó ti pẹ́ nínú ẹ̀sìn Islam ní rírí oṣù tí èyí sì jẹ́ àmì ìbẹ̀rẹ̀ tàbí ìparí àwẹ̀ Ramadan àti àwọn iṣẹ́ ẹ̀sìn mìíràn. Àṣà yìí jẹ́ gbajúgbajà àti pàtàkì pàápàá jùlọ nígbà ìbẹ̀rẹ̀ oṣù Ramadan. Bí àwọn mùsùlùmí ṣe tún bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan míì, akọ̀ròyìn ẹ̀sìn Abdullahi Ajia ṣe àgbéyẹ̀wò àwọn tó rọ̀ mọ́ rírí oṣù àti pàtàkì rẹ̀ sí ẹ̀sìn Islam. Ní ìbámu pẹ̀lú àṣà ìbílẹ̀ Ìlàmúrẹ̀ lábẹ́ Olísà àti Ìjẹ̀bú Òde ni wọ́n ti fi ọba tuntun sórí àpèrè, Ọba Ọmọlólú Adéwálé Odùkọ̀yà, gẹ́gẹ́ bí Olúràsọwá ti Ràsọwá ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìlà-oòrùn Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Àṣà ìbílẹ̀ náà wáyé ní ààfin Olísà tí èyí sì jẹ́ àmì ìtẹ̀síwájú àṣà àti ìṣe ìbílẹ̀ Akilẹ̀ Ìjẹ̀bú. Blessing Adéwì jábọ̀ ròyìn pé ayẹyẹ náà kó àwọn ọba, àwọn ìjòyè, ẹbí àti àwọn afẹ́nifẹ́re pọ̀ láti ṣe ẹ̀rí ayẹyẹ àṣà ìbílẹ̀ náà. Ẹgbọ́ròyìn náà síwájú sí i. Ní ìbámu pẹ̀lú àṣà àti ìṣe ni wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ rìn kúrò láàfin Olísà ti ìlú Ìjẹ̀bú Òde, Olísà Abdulrasheed Adésànyà, pẹ̀lú ọba tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò, Ọmọlólú Adéwálé Odùkọ̀yà, àwọn olóyè ìṣẹ̀ǹbáyé, àwọn ẹbí àti àwọn àgbẹ̀ àṣàgà lọ sí ibi tí wọ́n yàn sọ́tọ̀ láti ṣe ètùtù ìṣẹ̀ǹbáyé tí ìlú Gbẹ̀dú sì tẹ̀lé.
Olúrànsọ́wá ti agbègbè Ìrànsọ́wá tuntun pẹ̀lú àwọn olóyè jó sí ìlù ìbílẹ̀ láti sàmì ayẹyẹ náà. Ní kété lẹ́yìn ayẹyẹ náà ni Olísà ti Ìjẹ̀bú-Òde Olísà Abdulrasheed Adésànyà ṣàlàyé àwọn ohun tí ó jẹ́ ojúṣe Olúrànsọ́wá nídìí ìṣàkóso àṣà ìṣẹ̀ǹbáyé Akilẹ̀ Ìjẹ̀bú pàápàá jùlọ níbi ìyànsípò Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú. Olóyè Àsánwá ó jẹ́ náà wọn oyè tá à ń jẹ lẹ́yìn ikú Àwùjalẹ̀. Táwùjalẹ̀ bá ti kú àwọn oyè mẹ́rin mẹ́ta pàápàá ni wọ́n máa ń jẹ Apèbí, Jàgèrè, Àsánwá, Gbọ̀gọ́ọ̀ṣù. So àwọn oyè mẹ́rin tó ń jẹ tí Àwùjalẹ̀ bá ti kú kó tó jẹ́ míì láti jẹ wọ́n torí wọ́n pẹ̀lú àwọn tó máa ṣàìtò tó máa gbé adé lé Àwùjalẹ̀ lórí. Nínú ọ̀rọ̀ rẹ̀ Olúrànsọ́wá tuntun Ọmọlólú Adéwálé Òdúkọ̀yà dúpẹ́ lọ́wọ́ àwọn afọbajẹ àti àwọn ènìyàn fún ìgboyà tí wọ́n ní nínú òun ó sì ṣe ìlérí láti gbé àṣà àti ìṣe Ìjẹ̀bú ga. A jẹ́ ìkan nínú àwọn ìlámùrẹ̀ tó ń ṣe ètò fọ́ba tó ń fi ọba jẹ ọba tuntun tó máa fẹ́ jẹ àwa náà ní àwọn ètò tá a máa ṣe fún ọba tuntun tó fẹ́ jẹ. Ipò Olúrànsọ́wá jẹ́ oyè pàtàkì nínú àwọn oyè ilẹ̀ Ìjẹ̀bú tí ó kó ipa pàtàkì nínú ìyànsípò Àwùjalẹ̀. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde Blessing Adéoyè ní ó ṣàtúpalẹ̀ ìròyìn. Ìròyìn wa fún ti àṣálẹ́ Èkó níjù báyìí lọ Ayọ̀mídé Ògúnkànmí lórúkọ oníròyìn títí di ọ̀la ó dàárọ̀.